bó o ní ilé aláyọ̀ ṣe dílé ẹkún tó ṣe dílé ìbànújẹ́ fún Sanko Ràsídì òun àtìyàwó rẹ̀ Kafayat Àtàndá. Ẹ máa bá wa kálọ lórí ètò yìí, ẹ fèyí kọ́gbọ́n o. Gbogbo yín náà lẹ mọ̀ Sanko Ràsídì tó gbajúgbajà yìí lọ́dún 2002 tó kọrin pé Àtàndá ti dé Sanko Ràsídì o, ẹ dákun ẹ wá wò mí o. Àtàndá ti dé Sanko Ràsídì o, ẹ dákun ẹ wá wò mí. Tọmọdé bá ti ẹ̀ ń rákòrò ó di dandan adẹ́rìn lọ́jọ́ kan. Ojú ló pẹ́ sí ọmọdé ń bọ̀ wá dàgbà kágbàlagbà kó má ti yẹ̀yẹ́ ọmọdé jẹ. Ẹ̀yin olólùfẹ́ mi, mò ń bọ̀ wá tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín nípa ń tẹ́ mọ̀ nípa ìgbéyàwó Sanko Ràsídì. Ilé ayé àwọn ìdájọ́ ń bí, mò ń bọ̀, ẹ farabalẹ̀, ẹ subscribe sórí YouTube channel yìí Gist TV Yorùbá lẹ́wà. ń gbé ń débẹ̀ ń jà ń tán. The name is Sanko Ràsídì, na me be the street born king. Kọ́lámídé Wizzy tó dé, bẹ̀bẹ̀ ṣì wà nígbà tán dé, àwa ṣì ní dádì yìí, alhamdulillah. Ọmọ Adékúnlé, ilé ayé tẹ̀ ń wò yìí o, ó kéré gan-an. Ilé ayé tẹ̀ ń wò yẹn ó kéré gan. Lọ́dún 2023 nígbà tí Kafaya eyín ìyàwó Sanko Ràsídì tó ṣe ìkómọjáde ọmọ tó bí kẹ́yìn, wọ́n ti interview fún un. Kí ló sọ ń bi interview náà? Nígbà tí Ilefo TV tó ṣe interview fún un, ó nínú òun dùn púpọ̀ lọ́jọ́ tòní. Ó ní tí wọ́n bá gẹ sínú òun kò ní kọsẹ̀. Ẹni tó interview ẹ̀ wá interview ẹ̀ pé ẹ̀yin náà mọ̀ pé tá a bá ní ká mú Ọlọ́run, èèyàn tún máa ń wo ẹnìkan sùnsùnsùn pé ẹni tó ṣe rere nínú ilé ayé mi ni. Kafaya wá dá wọn lóhùn, ó ní tá a bá ní kí n mú Ọlọ́run tán lẹ́yìn Ọlọ́run, ìyá mi ọkọ mi Ràsídì ló tún kù, torí pé òun ni mo rí gẹ́gẹ́ bí bàbá mi. Inú mi sì dùn láti fẹ́, torí pé kí ni o, àtijọ́ ń bàbọ̀ ọjọ́ ti pẹ́. Ó sọ̀rọ̀ níbẹ̀ tó jẹ́ pé kí ni o, ó fi kí Sanko Ràsídì pé inú òun dùn láti fẹ́ Sanko Ràsídì, láti jẹ́ pé òun ni ó jẹ́ adé orí òun. Ẹ wo ibì kan mọ̀ ń lọ, ẹ má gbàgbé, ẹ gbọ́ díẹ̀ lára ọ̀rọ̀ tó sọ. Mò ń bọ̀ náà. Mi mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ọkọ mi tó kù lẹ́yìn Ọlọ́run. Ọkọ mi ló tún kù lẹ́yìn Ọlọ́run, ó kù ìyá mi, ó kù ọkọ mi, nítorí òun ló dúró gẹ́gẹ́ bí bàbá mi. Ní February 27, àjálù ńlá kan ṣẹlẹ̀ sí Sanko Ràsídì òun àti ìyàwó rẹ̀ Kafayat, tó wá jẹ́ ká sì rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó tú nípa ìgbéyàwó wọn, tó jẹ́ káwọn ènìyàn ó mọ̀ yìí pé ṣé wípé ọmọdébìnrin náà ń tó ń fojú rọ́, ń tó ń forí rọ́ nígbèsí ayé Ràsídì nínú márèjì ẹ̀, àti nǹkan tó lágbára ni. Kí ló ṣẹlẹ̀ sí Sanko Ràsídì? Ẹni tó jẹ́ àkọ́bí rẹ̀ eyín Jamal ó jọlọ nípè lẹ́yìn ìgbà tọmọ náà ṣe bí àwọn àìsàn kan tí ìyàwó ẹ̀ ṣàlàyé nínú fídíò náà kó tó dúpọ́ jọlọ nípè. Ìgbà tọmọ náà kú eyín Jamal, kí ni Sanko Ràsídì kọ síkànnì ayélujára? Ẹ jẹ́ àjọkà, mò ń bọ̀, ibì kan là ń lọ. Ìgbésí ayé lọ́kọláya, Ọlọ́run nìkan ló mẹ́dọ́ dá láàrin wọn. Ọlọ́run nìkan ló mẹ́ni tó jàre, Ọlọ́run nìkan ló mẹ́ni tó jẹ̀bi. Ẹ jẹ́ àjọkà tí Ràsídì kọ nígbà tọmọ rẹ̀ Jamal tó jọlọ nípè. Sanko Ràsídì bọ́ síkànnì ayélujára, ó kọ lóyìnbó, ó ní so sad, ó mà dùn mí o. No parent pray to lose a child. Kò sí òbí kankan tí máa fẹ́ kí òun fojú sunkún ọmọ. Ẹ̀yin abiyamọ yìí àní fojú sunkún àwọn ọmọ wa. In life níbi alihamudulilayi, mo dúpẹ́ fọlọ́run Jamal Emira Àtàndá Junior pé ọmọ rẹ̀ Jamal rest well, ó ṣàdúrà fún my champion. Ọwọ́ ni ọmọ tó lákìní, I will surely tell you all about it. Kí ló fẹ́ sọ fún Jamal tó bá rí lálìkì àmọ́ tó bá rí lọ́run? When I see you again, ó ń sọ fún pé ń ṣàlàyé bọ́rọ̀ náà ṣe ṣẹlẹ̀ tí n bá rí ọ lájùlé ọ̀run, tí í ṣe wípé nǹkan kan wà nù Sanko Ràsídì nínú ìgbésí ayé rẹ̀
tó náà fẹ́ sọ eléyìí tó fa ikú ọmọ náà mo ń sọ fún yín mo ní pé ọ̀rọ̀ náà lérò ó ju bá a ṣe ń lérò lọ ọmọ ọlá sùn re o ọ wá fi Yorùbá parí ẹ̀ eléhùn ló wá mú kíyàwó rẹ̀ eyín Kafayat kó jáde sí kànnì ayélujára níbi tó ti sunkún síta pé Sanko Rasidi kò tọ́jú òun kò tọ́jú ọmọ òun kìí sunlé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ní mọ́ lọ sùn. Fídíò yìí ló tàn káàkiri sí kànnì ayélujára tó dọ̀dọ̀ Bíọ́lá Adébáyọ̀ yìí òṣèré orí ìtàgé wa tó máa ń interview àwọn obìnrin tí wọ́n bá ní ìpèníjà nínú márèèjì wọn tàbí ẹni tó bá jẹ́ pé bóyá ó ń la nǹkan kan kọjá nínú ìgbésí ayé rẹ̀ láti wá sọ fáráyé káwọn ènìyàn ó dẹ̀ gbé ojú àánú kí wọ́n gbé wò. Kafayat ó bọ́ sí ọ̀dọ̀ Bíọ́lá Adébáyọ̀ ó wá sọ̀rọ̀ ó tú àṣírí táwọn ènìyàn ò mọ̀ kódà ní comment section àwọn tí wọ́n jọ gbé àdúgbò wọ́n tún jẹ́rìí sí pé ọmọdébìnrin náà fi orí la ikú níbi ìgbésí ayé rẹ̀. Kí ló sọ ní interview Bíọ́lá Adébáyọ̀ ẹ máa bá mi ká lọ. Kafayat ní látijọ́ tọmọ òun Jamal ti kú ní Rasidi ti kó àwọn ọmọ yòókù kúrò lákàtà òun. Ó lóun fẹ́ gba àwọn ọmọ òun lọ́wọ́ rẹ̀ torí pé àwọn ọmọ náà ní dunnú òun. Jamal tó tún máa ń rẹ̀ òun lẹ́kún òun ló ti lọ òun kí Rasidi kó dákun kó jọ àwọn ọmọ náà àwọn ọmọ méjì tó kù kó jọ fóun kóun máa tọ́jú wọn. Ó sọ̀rọ̀ ó ní kó tó di pé Jamal àkọ́bí òun kú ló ti ń pariwo fóun pé mọ́mì take me away from this man pé mọ́mì ẹ mú mi kúrò lọ́dọ̀ bàbá yìí ẹ mú mi kúrò ṣùgbọ́n wọn ò gbọ́. Ó ní wọ́n sọ fóun òun lòun ò gbọ́ òun lòun ò gbà. Wọ́n ní kóun ó má fẹ́ Sanko Rasidi nígbà náà ó lóun takú pé dandan lá ọ̀run sùn làparò òun Kàfáyá ni ó kù sí fún Rasidi. Ó nítorí pé kí ni o òun ò fẹ́ ṣe pé kó má jẹ́ pé ńgbà tí ò ti lówó lọ lòun fi fílẹ̀ kó má dàbí ìgbà wípé kò lówó lójú ó fílẹ̀ ó lóun sì gbà láti fẹ́ òun ò mọ̀ pé ìyà àjẹkúdórógbó lòun ò lọ jẹ́ nílé ọkọ. Ó nígbà tí Jamal kú tí wọ́n pe Rasidi pé ọmọ rẹ̀ ti jáde láyé kó máa bọ̀ lọ́sípítù. Ìgbà tó dọ́sípítù wọ́n ní àdá ní Rasidi fàyọ èyàn Sanko Rasidi ló bá bẹ̀rẹ̀ sí lé òun kiri òun àtìyá òun bóun lòun pa Jamal bó o ní í ṣe pọ̀ ọmọ tí mo bínú fúnra mi. Wọ́n ní Sanko Rasidi ò gbà ó èyàn òun tí Kafayat sọ ó bẹ̀rẹ̀ sí lé òun kiri ni wọ́n ń bẹ̀ láwọn dókítà ní ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ fi òun pamọ́ sínú yàrá kan kó má bàa sáwọn ládàá. Ẹ̀yin náà ó sì sọ mọ́rọ̀ ó ní pé táwọn bá wà nínú ilé igbó ní Rasidi ó mọ̀ fà láwọn ọmọ lórí. Igbó ó tún sọ̀rọ̀ síwájú o. Kafayat ìyàwó Sanko Rasidi tún sọ ó ní kódà gbogbo òsìnkú bí Jamal ṣe lọ Sanko Rasidi lòun ò ní kọ́bọ̀ lọ́wọ́ tí òun ò fi lẹ̀ pé ẹlòmíì ló àrẹ́ǹjì bí wọ́n ṣe faṣọ bò bí wọ́n ṣe gbé sínú kòtò. Àwọn obìnrin kan mú nǹkan mọ́ra nílé ọkọ. Ó ní kódà ládùúgbò gbogbo àwọn èèyàn wọn bẹ̀rù Sanko Rasidi tó alágbára ni ó tún lè jẹ̀sẹ́ kó máa fẹsẹ̀ fọ́ wọn lẹ́yìn torí ẹ̀ làwọn èyí fi dá sí ìjà wọn táwọn bá gbede. Kódà ìgbà tó sọ̀rọ̀ débì kan Bíọ́lá Adébáyọ̀ gan bú sẹ́kún torí pé abiyamọ. Ẹ̀yin olólùfẹ́ mi ṣe àfídíò ẹ̀ subscribe kí lè rò tiyín ṣe lérò pé kí Sanko Rasidi kó dá àwọn ọmọ méjèèjì padà fún un kó máa tọ́jú wọn. A ó tún máa rí iná.